níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun láti mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kí gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfà láti máa wò kàn ní Orísun láti àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run nípa ìṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun Láti TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun Láti TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ kẹ́tì sí. Ẹ rí i pé mo sọ pé kí DJ YK má da ibi wọn rú. Gbogbo ẹ̀yin èèyàn tí ẹ ń wò wá káàkiri ayé. #1, àwọn èèyàn sọ pé Alfulani lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run, èmi kọ́ ni mo arrest ta lọ́lọ́run o. Èmi kọ́ ni mo arrest ẹ o. Màá dẹ̀ máa sọ, màá tún sọ. Gbogbo ẹni tó bá dẹ̀ wà lórí prógrámù yìí, ẹ rí wípé àwọn nǹkan, àwọn àṣírí tí ò yẹ kí n tú gan, mo máa ń tú àṣírí yẹn kí àwọn tí wọ́n jẹ́ títa lọ́lọ́run kán lè mọ ibi tó kù sí, tí wọ́n á lè tètè sáré láti lọ dì. Ẹjọ́ ẹ̀yin èèyàn tẹ́ wà lórí ètò tí ò bá rí bẹ́ẹ̀ jẹ́ kí n mọ̀ o. Tí kéèsì mi bá tún wà nílẹ̀ tí ò yẹ kí wọ́n gbọ́, màá tún wá sórí ètò bí màá tún wá sọ. Ẹni wẹ́jú lẹ́rù bá nǹkan báyìí kẹ́ ẹ̀ lè fi mọ bẹ́ẹ̀ ṣe máa múra. Kẹ́ ẹ̀ lè fi mọ bẹ́ẹ̀ ṣe máa múra. Tẹ́ ẹ̀ fi wò wípé kò sí èrè kan níbi kí wọ́n gba freedom yàn. Ẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n, ẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n ló mọ ara ní. Ṣùgbọ́n mo máa ń sọ̀rọ̀ kan o wípé ta lọ́lọ́run gangan fúnra rẹ̀ ló ń fìyà jẹra ẹ̀. Ta lọ́lọ́run gan fúnra rẹ̀ ló ń fìyà jẹra ẹ̀. Ìdí tó dẹ̀ fi ń fìyà jẹra ẹ̀ ni wípé àwọn èèyàn wá fẹ́ sọ ẹ lọ bẹ̀bẹ̀ nígbà tó yá ìwà fẹnu sọ kán bẹ̀bẹ̀ mọ́. Màá máa dọ́gbọ́n fi ọ̀rọ̀ sọ, màá máa dọ́gbọ́n fi ẹnà sọ, torí kò sí tó lè yanjú ọ̀rọ̀ yẹn tó ju ẹ̀bẹ̀ lọ. Bọ́tẹ̀yìn èèyàn ẹ wá gbọ́ báyìí o. Wọ́n ní Alfulani torí pé ìwọ tẹ̀ wá lẹ́nu wọ́n mọ̀ wọ́ lo kíní. Mo gbìyànjú agbára mi, wallahu shahid, ọlọ́run náà dẹ̀ rí bẹ́ẹ̀. Ẹni tá ní kó ṣe tó ni tó lè wò làbúrò ṣe tó. À ń bọ̀ wá bí apology letter. Ẹjọ́ ta ló wá fẹ́ jẹ̀bi torí ọ̀rọ̀ àwọn lọ́yà ò yíra wọn mọ́ báyìí o. Lọ́yà kan ní àwọn rẹ́dí àti bẹ̀bẹ̀ nínú àwọn lọ́yà ta lọ́lọ́run. Lọ́yà kan sọ wípé àwọn ò bẹ̀bẹ̀, àwọn ń bẹ́jọ́ lọ. Fáǹfààní gbogbo ẹni tó ń gbọ́ wa lágbàáyé, ta lọ́lọ́run himself already àti bẹ̀bẹ̀. Ìyá ta lọ́lọ́run wọ́n bẹ̀bẹ̀ on his behalf. Ẹbí ta lọ́lọ́run wọ́n bẹ̀bẹ̀ on his behalf. Àwọn kọ̀ọ̀kan bẹ̀bẹ̀ on his behalf.
nínú àwọn lọ́yà kan àti ìyá ẹ̀dẹ̀ lọ bá ta lọ́lọ́run alọ́ni òun rẹ́dì báyìí láti tẹ̀lé gbogbo ìlànà kóhun ní freedom tóun. Lọ́yà kan sọ lórí prógámù kan tá a wò yí pé àwọn bẹ̀bẹ̀ o àwọn ń bẹ́jọ́ lọ ta lọ́lọ́run ti kọ lẹ́tà apology letter ó ti send letter sí àwọn tó ṣẹ̀ tóun bá ní orí ọ̀fẹ́ àti jáde gbogbo tó bá ní kóun ṣe ní ọ̀nà tóun ó gbà tẹ́jọ́ yóò fi parí yàtọ̀ sí pé bóyá tó bá ní kóun bẹ̀bẹ̀ òun á bẹ̀bẹ̀ má ṣì mí gbọ́ o wọn ní kí ta lọ́lọ́run di Islam o wọn àgbé ní condition pé gbọ́dọ̀ di mùsùlùmí o. olùfàǹfààní àwọn èlòmíì ẹ fẹ́ kó di Islam ni rárá o ẹ jẹ́ àjọ sọ reality fúnra wa ó kì í má jà bára wa jà. lọ́yà tí mo láǹfààní àti dárúkọ ẹ̀ lọ́yà olóbì nínú àwọn lọ́yà ẹ̀ ni. wọ́n ti ṣe meeting pẹ̀lú ta lọ́lọ́run ní prison ta lọ́lọ́run dẹ̀ ti ṣe ìwé fúnra rẹ̀ báyìí pẹ̀lú handwriting ó dẹ̀ sign ó dẹ̀ authorize lọ́yà yẹn pé kán bá òun gbégbèsè lórí ẹ̀ kóun ṣàfi rí ìtúsílẹ̀ kódà magistrate court tó ní kó gbé wá lọ́ndì 19 magistrate court ó ti deny bẹ́ẹ̀lì ẹ̀ pé láyéláyé àwọn ò lè gba bẹ́ẹ̀lì ẹ̀ tarọ́lọ́hún àti lọ́ọ̀yà yìí ti sẹ́ndì lẹ́tà lọ sí kóòtù yẹn tí ń jẹ́ apology letter ó dẹ̀ ti authorize lọ́ọ̀yà olóbì pé kó bá òun ṣe another bail application lọ́yà kan dẹ̀ sọ pé àwọn ò bẹ̀bẹ̀ tí ò bá jáde kó nínú ọbẹ̀ yẹn kò lè ṣe fídíò wọn à lè allow kó ṣe fídíò nínú prison tó bá tiẹ̀ ṣe fídíò pé òun bẹ̀bẹ̀ o ilé ẹjọ́ ní gbogbo condition tí ilé ẹjọ́ á gbé nìyẹn but nínú prison tó wà yẹn o kò lè ṣe nǹkan kan bẹ̀ o. wọ́n bá dẹ̀ gbé wá sí kóòtù lọ́ndì 19 tó bá ti sọ fáyé pé òun bẹ̀bẹ̀ òun ṣe mo lérò pé àwọn tó ṣẹ̀ náà tí wọ́n mẹ́jọ ẹ̀ lọ wọ́n á foríjìn. nígbà tó wá já sí pé ta lọ́lọ́run fúnra rẹ̀ ló kọ lẹ́tà yìí ẹgbẹ̀rún lọ́yà ìbá wa máa pariwo lórí afẹ́fẹ́ páwọn ò bẹ̀bẹ̀ ta lọ́lọ́run fúnra rẹ̀ lẹ́tà rẹ̀ supersede gbogbo argument ẹni lọ́yà. mo ń bọ̀ ń bẹ̀ olórí ẹbí ta lọ́lọ́run bá jí o màmá ta lọ́lọ́run olórí ẹbí ta lọ́lọ́run ẹ̀sùn máa bí o aáwọ̀ tí ń bẹ láàrin ẹ̀yin àti ìyá ta lọ́lọ́run tí aáwọ̀ yẹn wá fẹ́ máa kó bá tó fẹ́ dẹbi yín rú
tó ó wá fẹ́ kó bá ta lọ́lọ́run gangan fúnra rẹ̀. Lánàá ń gbà tá a sọ̀rọ̀ mo ní káwọn èèyàn pè wọlé kí wọ́n gba màmá ta lọ́lọ́run nímọ̀ràn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn, ẹ jẹ́ gbọ́n tí màmá ta lọ́lọ́run bá mi sọ. Tẹ́ ẹ bá gbàgbé, màmá yẹn sọ pé olórí ẹbí àwọn ta lọ́lọ́run ó ṣe fídíò wípé àfi kí wọ́n pa ta lọ́lọ́run. Táwa dẹ̀ sọ pé àwò rí fídíò yẹn o. Tọ́ bá já rí fídíò yẹn, à ń bọ̀ wá bá Bájíò, kódà á kú lórí Bájíò, á bọ́ sórí Romario àti Ronaldo. Àmọ́ yẹn wá bá mi sọ̀rọ̀, wọ́n tó wá sẹ́ndì àwọn fídíò kan, ìwá tí play fídíò yẹn. Èyí mà pé ta lọ́lọ́run máa jáde láìpẹ́ yìí lágbára tọ́lọ́run. Mo fẹ́ kí a gbọ́ màmá ta lọ́lọ́run. Alaikum warahmatullahi wabarakatuh. Ọmọ kan gbọ́ program tẹ́ ṣe nípa pé àwọn ẹbí ta lọ́lọ́run yọjú. Ẹbí ta lọ́lọ́run yọjú. Ṣùgbọ́n ní tí wọ́n fẹ́ sọ fún yín náà ni wípé ṣé ẹ mọ̀ wípé ẹ dákun ṣé ń gbọ́ dáadáa. pẹ̀lú orogún àfẹ́tí ìbá sí ọmọ Yorùbá ní omi máa ń. Ẹni sùúrù màmá, ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ dáadáa. Mo fẹ́ gbọ́ yes tẹ́ bá ń gbọ́ dáadáa. Ẹ dákun. Mo ní di yes. Tọ́lọ̀ ń bá ní a máa gbọ́ dáadáa. Okay. Ọ̀tún ń jẹ́ orogún. Bó o ní í ṣe gbéra láti odidi Ìbàdàn tí ń wà bẹ́bẹ̀ irọ́ ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn. Kọ̀ṣẹ́ tí ọmọ ṣe ń pèlè orogún téèyàn ọba parọ́ ló kù. Ọmọ orogún mi ni kò sì níyà. Ọmọ orogún mi ni kò níyà. Ẹ jọ̀ọ́ ta náà rí fọ́ ọ̀rọ̀ yẹn sí tó bá yẹ pé ẹ̀ ń fẹ́ mi bá wa lọ. Ta ni màmá ta lọ́lọ́run rí fọ́ ọ̀rọ̀ yẹn sí? Ọmọ orogún mi ni kò níyà. Ẹ jọ̀ọ́ ta ni wọ́n rí fọ́ ọ̀rọ̀ yẹn sí kí n lè fi mọ̀ bóyá ń bá wa lọ. Ìyàwó Arísíkà àtàríjù wọn mú kí ẹ káàbọ̀. Ọmọ orogún mi ni kò níyà. Ta ni wọ́n rí fọ́ ọ̀rọ̀ yẹn sí? Bájíò good. Ismail Wasiu Agbẹ́gilówó Bájíò. Ada fún yín o. Ọ̀rọ̀ yẹn ò fi nílé dàrú. Ṣé pa play voice Bájíò náà lánàá. Olórí ẹbí yẹn náà ń bá wí ìyẹn Bájíò. Continue màmá mi. 1981 lèmi bàbá wọn ṣe yàwó. 1988 ìyá wọn kú. Wọ́n bí òun fúnra rẹ̀ ní 1974. Ọmọ tó bóde ti ń pè yín tí ń bá yín sọ̀rọ̀. Point of correction mama. Èmi kọ́ lẹ́nu wọ́n bá sọ̀rọ̀ o. Mo dẹ̀ clear lórí program ń bí lánàá. Mo ní wọ́n send ẹ̀ sí Àfáà Sàkámọ̀. Àfáà Sàkámọ̀ ló send ẹ̀ sí mi o. Ẹ̀gbọ́n olórí ẹbí àwọn ta lọ́lọ́run. Di mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Èmi àti wọn ò sọ̀rọ̀ o. Mi ò ní nọ́mbà wọn lọ́wọ́ o.
dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́ ni ó borí. Mo sì nígbàgbọ́ pé nígbà tí ẹ̀yin tẹ́ jẹ́ bàbá mi nínú Islam tẹ́ ti dìde sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mi ò yanjú. Ọmọ ìbẹ̀rẹ̀ ṣe pé ìṣẹ̀ṣẹ̀ lówó ṣe kò sí ẹ̀tọ́ faramọ́ náà mọ́ tó dìjà náà fámìlì. Ẹ̀gbọ́n bàbá wọn lóyè òkè odò ní fámìlì house wa. Bàbá yẹn ti kú, ọmọ tiẹ̀ mùsùlùmù ni òun náà ń ṣe ṣùgbọ́n oníṣẹ̀ṣe ni. Ìfẹ́ pè wá ọmọdé ayé gbọ̀tọ̀ yẹ pé òun náà tún wá fẹ́ máa tún ṣègbèlè ní oníṣẹ̀ṣe pé oníṣẹ̀ṣe ni. Ẹ̀gbọ́n bàbá ta lọ́lọ́run ọmọ tiẹ̀ náà wọ́n ní mùsùlùmù ni bọ̀tò náà ti doníṣẹ̀ṣe kádàrá ló ṣe ní kádàrá ló ti débẹ̀ ìyẹn ò kàn wá kádàrá ló ti débẹ̀ ìyẹn ò kàn wá. Ṣùgbọ́n kò sí bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe ń lọ tí gbogbo wọn máa gbọ́. Tẹ́pẹ̀ tọ́jọ́ ọmọ ìgbọ́n bàbá wọn bá jà ìgbésẹ̀ tó sì ń sọ ìsọdà ilé ẹ̀dá tí jókòó tí ó ń dodo. Bọ́ọ̀ ìbájá ṣe tí ó dùn mọ́ gbogbo wánú sí gbogbo ara ọ̀dùn mùsùlùmí ni wọ́n. Ṣé orí ayélujára ló ti wá máa sọ ó ti dìjà ìyẹn ti wà lẹ́lọ́tọ̀. Ṣọláyé wá wípé ẹni tó jẹ́ àkọ́bí bàbá wa ti ń sọ̀rọ̀ yìí. Mo fi tóbi Ọlọ́run bẹ̀yìn lọ́yìn wá sádùúgbò kẹ́ wá béèrè kèé kírun òun fúnra rẹ̀ kèé gbáwẹ̀. Ìbàdí ònìyàn o. Kèé kírun kèé gbáwẹ̀ lásìkò yìí máa bá tó yọ ọmọ rìn kí àdúgbò ni. Ó parí o. Kò sí ẹni tẹ́ ẹ̀bì tí ò ní sọ fún yín. Wọ́n ló wá ṣẹlẹ̀ nu fámìlì yìí báyìí. Sọ ẹni sùúrù kó tó máa jẹ búrẹ́dì kiri àdúgbò ẹni sùúrù mà oúnjẹ búrẹ́dì kiri àdúgbò ta lọ lọ́hùn òun ṣẹ̀ṣẹ̀ ṣe bàjí o tóun tún ka bàjí o tóun náà tún ka kíní lórí kíní fún wa salamu nalal mursali bàjí o wọn lè kírun o wọn ní báwẹ̀ bá dé wọn ló ń jẹ búrẹ́dì káàkiri inú àwẹ̀ ni o ìlànà ṣẹlẹ̀ báyìí ọlọ tó bá ń gbọ́ yorùbá mọ̀mọ́ ọ̀rọ̀ sọ yorùbá tó bá ń fa gbòòrò gbòòrò tó máa fa gbó ni kọ́lọ́ bá ṣàánú wa bàjí o come closer o ìjà ò dáa ìjà máa tó ìjà máa tó àṣírí àwọn kankan ni family problem ní nìyẹn ọlọ́wọ́ bá yẹn yanjú ẹ̀ bàjí o wọ́n lè gbà rẹ̀ kírun yá máa gbà rẹ̀ kó máa kírun ok. Wọ́n máa ń sọ fún ọmọ yìí pé ọ gbọ́dọ̀ padà sí ìsìlámù ọmọ ní kò tiẹ̀ tọ́ sí yín lẹ́nu tí lójú ayé bàbá àwọn olóṣèlú kẹ́ mọ́ sí Súfì tí a bá wọn sọ yìí pé wọn ìkírun Súfì inú ìlú òkírun òkírun ọgbà àwẹ̀ bóòlù ẹjọ́ làwọn ó ṣe rí tí abìlì àṣìṣe ń sọ fún ètò pẹ̀lú lórí ẹbí bá ìwọ lọ́wọ́ gbọ́dọ̀ máwọn yòókù. Olórí ẹbí ó ti máa ń bá tara Ọlọ́run wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tara Ọlọ́run máa ń bá fà pé kílẹ̀ ń bá mi fà sẹ́yìn kírun ni ẹ̀bẹ́ ìlẹ́kọ̀ wọ gbókèmí tó tẹ̀lé yín according to mama ta lọ́lọ́run according to mama ta lọ́lọ́run pé wọ́n ti ń bára wọn fa wàhálà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kílẹ̀ wa ń advice mi kí n mọ̀ sí lọ́hùn fún sẹ́yìn kírun bẹ́ẹ̀ lẹ́kọ̀ wọ gbókòó tó wọgbó mama ta lọ́lọ́run ló sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ mama ta lọ́lọ́run ló sọ bẹ́ẹ̀. inú ìlú òkírun ọgbà àwẹ̀ bóòlù ẹjọ́ làwọn ó ṣe rí tí abìlì àṣìṣe ń sọ fún ètò pẹ̀lú lórí ẹbí bá ìwọ lọ́wọ́ gbọ́dọ̀ máwọn yòókù náà ló mú ẹ̀sìn náà nínú òpó ìsìlámù ní ká kí ló sì wọ̀ kí o èèyàn ni ìjà òun àti abìlì àṣìṣe tẹ́lẹ̀ nígbà tọ́rọ̀ sì ṣẹlẹ̀ torí pé àmọ́ ń lọ rẹ̀ òun àtàwọn àbúrò rẹ̀ sí mẹ́tẹ́nà wọn á bá mi òun lórí ìjẹrin tí wọ́n mú tó àdìjọ́ bẹ̀jẹ̀ lórí láwọn lọ Ìlọrin mọ́ ní ha
sọ wá lè sọ ọmọ ìyá tún kẹ ẹ sọ bẹ́ẹ̀ ìjọ mẹ́jọ lónìí yóò máa lọ bí ìjọ 13 sọdá ni wọ́n ṣe dìde mu àwọn ọlọ ọmọ àbúrò aláàjì kan tọ́jú pé aláàjì lọ tọ́jú òun náà lọ́wọ́ adágún yá káwọn ọlọ́lọ́dà wọ́n fúnra wọn wọ́n lọ́ọ́ lọ́la ń tọ̀ pẹ̀lú òkú ọlọ́ ìwọ náà lọ́ta kò yí pé rárá o kọ́ mọ́ lọ wọn lọ́ mọ́ yanjú nǹkan wọn torí pípa tó ní kọ́mọ́ padà sí ìsìlámù tí ò padà kí wọ́n á ní ti ọmọ tí ó lọ sọ pẹ̀lú òkú ọlọ́ bẹ́ẹ̀ ṣe béèrè àwọn ẹbí gbogbo wọn náà wọ́n ti wọ́n tẹ́lẹ̀ gbogbo wọn lájọ. ẹ ṣe màmá fọ́ọ̀sì àkọ́kọ́ tí màmá kọ́ sẹ́ndì sí mi nù tàbí ìmúsọ pé tó bá fẹ́ wá sí Ìlọrin kàn make sure láti mú àwọn fámìlì bàbá dání kí bàjí ó dẹ̀ tẹ̀lé wọn first kí ní tọ́kọ́ sẹ́ndì nù second one rèé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ṣé mo dúpẹ́ nǹkan yóò ní bàjẹ́. Àmín. Mo ń sọ̀rọ̀ yẹn fún ẹnìkan lọ́wọ́ ẹnìkan wá pè mí pé bàbá àlè Fúlàní ń ṣe wọ́n ń sọ̀rọ̀ báyìí lọ́wọ́ ní ọgbọ́ orí rédíò wọ̀nyá prógrámù sá nílùú sẹ́yìn mo ti ń gbọ́ ní ẹ̀rí ẹ̀ ti pè mí pé ẹ bá ní fídíò yẹn tó ṣe kó sẹ́ndì ẹ̀ sí yín. yà pé ẹ tó bá ní fídíò ẹ tó bá ní fídíò tó ti ní kọ́ pátá lọ́lọ́run. Ibrahim first born tèmi tó padà bóde bẹ̀bẹ̀ pé kí wáyé ọ̀sán náà wà pé kó sẹ́ndì píkṣọ̀ yẹn sí yín tó yẹ pé mi náà lọ sẹ́ndì ẹ̀ sí màá fọwọ́dù ẹ̀ sí yín ní ìsẹ̀ntẹ́rì bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ nìyí nígbà tó rí pé wọ́n mú tẹ́ fi ní tètè yọjú yẹn ìjọ kẹrin ni mo tó mọ̀ pé wọ́n mú ìjọ kejì toríjọ wẹ́ẹ̀sì yẹn ìta ló fi mí sí lórí wọn mẹ́rin nígbà yẹn ra ń tẹ́ jẹ̀bọ̀ ọmọ ya ìyá mọ̀ pé wọ́n jẹ̀ bí ọpa méjì kì í tó dé àwọn oníbólúwájú náà ni òun lòun ò ní pẹ́ lọ́wọ́ mi fi bóde tí mọ̀ pé wọ́n tàn mú ni nígbà wá di alẹ́ ọjọ́ náà ní nǹkan bíi 12 àbúrò rẹ̀ wọn kà kínní yẹn wípé wọ́n ní agbé láti lọ ní wọ́n nílò ní lọ́wà ó sì díjọ́ kejì wá sáré gbọ́dọ̀ mú ní ẹgbàá mi ó. ọmọ ni gbọ́ngbọ́n ọmọ ti gbé ọmọ mi bẹ̀rẹ̀ fara ìpè à tó àìgbọ́n ọmọ ló gbóhùn òní sọ lórí kínní gbọ́ngbọ́n ọmọ bò wọ́n ní Ìlọrin lọ́wọ́ àmì ewì bẹ́ẹ̀ wọ́n lóye ti bàdàdé Ìlọrin nígbà tí ó dàgbé Ìlọrin fún Bolúwájí ló dágbére Bolúwájí ò sì jìnnà sílé ọ̀dọ̀ wa ni àwọn àbúrò rẹ̀ àwọn náà bá dé ní ìjọ kẹrin ìjọ Sunday gbogbo ọdún mọ̀ ń sọ fún yìí tó wáyé pé mo pa irọ́ mọ́ tàbí mo parọ́ mọ́ ọmọ ìyá rẹ̀ kọ́ lóun jẹ mí yá kí n má sì gbádùn Ọlọ́run padì wọ́n bá wá bá mi jọ Sunday wọ́n ti gbé àṣìṣe wẹ́ẹ̀sì ìwádìí ìjọ Sunday rẹ̀ ti ṣe mítìnì wo àtàwọn ọmọ ìyá rẹ̀ tó bá di ìjọ mẹ́jọ Sunday lẹ́ẹ̀tọ́ lọ mo ní ha tó mítìnì bú wa ní ẹ̀sìn. wọ́n mọ̀ wọn láti jẹ́ ẹ̀rín ẹ ló di Sunday kẹ́ tó lọ. àtàwọn ọmọ ìyá rẹ̀ èmi tí mo tọ́jú wọn dàgbà rí o ṣùgbọ́n kí ni Alhaji kú sí ní ọdún 3 sísìn tó bá lẹ́nìkan kò ní ìpínlẹ̀ bàbá àwọn ló nílé mo sì ní nǹkan kan tó wọ́n fún. màmá aṣáájú gbogbo eléyìí family issue nìyẹn Ọlọ́run àbá yín yanjú ẹ̀ mà bàjí o ẹ jẹ́ ká pín ogún o Islam náà fẹ́ ara mọ́ ká tètè pín ogún o ọdún kẹta rẹ̀ tí bàbá yín ti kú ẹ jẹ́ ká pín ogún o.